ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín. Lónìí ẹ tí ì rí nǹkan kan ẹ sì tí ì gbọ́ nǹkan kan rí nínú ọdún tá a wà yìí látẹnu bàbá wa Ìtàròǹbí, bàbá aládùúrà Ìtàròǹbí James tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másunkúnmọ́. Lónìí ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu bàbá yìí kí ló ṣẹlẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ọba òbílẹ̀jẹ́, àwọn ọba Fúlàní nílẹ̀ Yorùbá. Ẹ mọ̀ ó ti yé yín. Bàbá yìí sọ àwọn àṣírí kan àti nǹkan tó máa ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn ohun tí àwọn alálẹ̀ sọ. Ẹ gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ pé àwọn kan rò pé kìnì kan bàbá tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí léyìí tó jáde wá láti tó jẹ́ pé àwọn díẹ̀ nínú wọn jáde wá láti ààfin. Àṣé adìrẹ làágùn ìhẹ́ ni ò já mọ̀. Ọmọ Yorùbá ọ̀rọ̀ mi ò yé yín dáadáa. Adìrẹ làágùn ìhẹ́ ni ò já mọ̀. Àwọn ọmọ Ìwó, afọbajẹ Ìwó àtàwọn alágbára tó wà nílùú Ìwó àti káàkiri ilẹ̀ Yorùbá pátápátá, àwọn mùsùlùmí àṣà wọn náà ń làágùn. Àṣé kìí ṣe pé gbogbo nǹkan tí kábíyèsí ṣe ló tẹ́ wọn lọ́rùn. Àṣé onídìí ìlú omi tó ń jó onílù ẹ̀ ọ wà lábẹ́ omi. Ẹ farabalẹ̀ wo fídíò yìí ẹ gbọ́ nǹkan tí bàbá sọ nípa Múfútì tí í ṣe ọmọ kábíyèsí Olúwo àti gbogbo ẹ̀yin ọba tó kù náà. Olúwo nìkan lẹ dójúlé, ẹnìkan ò dójúlé Olúwo. Ẹ gbọ́ kábíyèsí Abdulrasheed ẹnìkan ò dójúlé kábíyèsí yìí, ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ ó ti yé kábíyèsí, ó yé Múfútì Abduldáúdù ọmọ Fúlàní, torí Dáúdù Fúlàní ló jẹ́ Dáúdù. Bẹ́ẹ̀ ni, ta ni nínú ìran Yorùbá tó sọmọ ẹ̀ ní Dáúdù? Ẹ wí fún mi. So fún díẹ̀ yìí Fúlàní lẹ fi ṣe Múfútì ilẹ̀ Yorùbá láti ìlú Ìwó. Ẹ rí àlè Múfútì mú nílùú Ìbàdàn. Múfútì gbogbo ilẹ̀ Yorùbá ẹ rí mú nílùú Ìbàdàn, kò ẹ rí mú nílùú Ọ̀yọ́, ẹ mú nísànyìn. Àwọn ibi tí mùsùlùmí gbilẹ̀ sí mò ń dárúkọ yẹn, láì sọ nípa àwọn Ìlọrin, torí pé làjì Ìlọrin díẹ̀ nínú Ìlọrin Fúlàní ni wọ́n, káti fà wọ́n yẹn lẹ̀. Ṣùgbọ́n Ìbàdàn, Ọ̀yọ́, Ìsẹ́yìn ẹ rí ẹ̀kọ́ mò ń lọ. Ẹ gbọ́ nǹkan tí bàbá sọ nípa Múfútì pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ ńláńlá gbàǹkọ̀gbè. Kódà wọn ò ṣàì sọ̀rọ̀ nípa pé ìràwọ̀ kan máa já. Níbo ni ó ti já? Ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ máa bọ̀, ẹ wá gbọ́ tiyín. Ọ̀gá wa olórí wa Sunday Adéyẹmọ tiyín náà wà ń bẹ̀. Professor Bánjí Akíntóyè bàbá kẹ́ẹ̀pẹ́ tiyín náà wà ń bẹ̀. Ẹ dákun gbogbo ẹni tó bá fídíò yìí pàdé rí i pé o share fún ẹni ó kéré ju èèyàn 10 lẹ́ẹ̀kan ṣo. O rí share nìyẹn èèyàn 10, torí pé fídíò yìí bí bàbá ṣe rọra sọ̀rọ̀, bàbá ọ̀wọ́ṣọ àdúrà ibi tá a ká wọn mọ́ nílùú Abẹ́òkúta láti bá wọn. Ibẹ̀ aṣọ tó wà lọ́rùn wọn náà fi bá wa sọ̀rọ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé fídíò yìí bí bàbá ṣe ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ rí bàbá tí wọ́n dìrọ̀ mọ́ bàbá lọ́tún lósìn adọ́gbọ́ndọ́gbọ́n. Àrí wípé amúyìíta fẹ́ mú yọ fún ẹ̀yin ìran Yorùbá àti gbogbo ènìyàn ní àgbáyé. Àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí gbogbo ẹ̀ lákòpọ̀ sórí fídíò tó fẹ́ lọ wò yìí. Jọ bó bá ti wò máa share, máa pín, yóò máa wọ gbòòrò ayé lọ. Nítorí kíni? Nítorí wípé kí gbogbo ènìyàn tó bá wo fídíò yìí kí wọ́n lè mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ó ti ṣetán. Bẹ́ẹ̀ ni àtàwọn ìgbésẹ̀ tó yẹ kólúkúlùkù ó gbé fún ọdún yìí kálíbà dé èbúté àṣeyọrí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń sáré gbé yín dọ́dọ̀ bàbá wa, bàbá aládùúrà Ìtàròǹbí James tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másunkúnmọ́. Èmi á máa pè wọ́n ní invisible Kùkùté prophet, orúkọ tí wọ́n ń pè wọ́n gbà tí wọ́n wà ní èwe bí irú wa nìyẹn. Ọ̀yá bàbá ẹ bá ń fohùn sí nínú ilé, ẹ jẹ́ kí bàbá kí wọ́n sọ̀rọ̀ sókè fún gbogbo ènìyàn. Ọ̀yá.
let's go there. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa máa bá wa share bá wa subscribe to channel yìí ẹ bá wa gbé sókè. Ọmọ Yorùbá àwa là ń ṣojú yín ó yá let's go there. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Bàbá ẹ mà kú déédéé àsìkò yìí. Ẹ ò jàre olótù ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àlàjá ọdún o. Àlàjá ọdún ni bàbá. Iṣẹ́ mi wàá máa ṣe tó máa pọ̀. Ìyá àdẹ̀wọ̀nú rẹ̀ á tù wá lára o. Àṣẹ o. Ẹ káàbọ̀ o. Bàbá lọ́dún tó kọjá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan wípé àwọn nǹkan báyìí yóò máa ṣẹlẹ̀. Gbà bá wa ní ọkọ̀ òfurufú máa já. Ọkọ̀ òfurufú já o. Ní àwọn èèyàn máa dẹ̀ ṣègbénú ẹ̀. Wọ́n ní mọ̀ níbà mí ṣùgbọ́n ènì sì máa kan ọmọ Yorùbá o. Bẹ́ẹ̀ ni ẹ sọ. Mi kẹ́ fọkàn balẹ̀ o. Ọlọ́run rè rán mi níṣẹ́ o. Mímọ̀ bẹ́ẹ̀ ṣe wá ká mi mọ́ bí mo wà ẹ̀gàn báyìí sí ẹ̀ṣẹ̀ débi lè sì júwe yín. Ọlọ́run má gbà lọ́wọ́ ní ìṣọ́. Níbi ìwádìí náà ni pé wọ́n ní béèrè yín pé Èkó lẹ wà wọ́n lẹ̀ sí lẹ́kọ̀ọ́ ọ̀dà àáká bàbá mọ́ àbẹ̀wò bá yín ní ìlú Ẹ̀gbá báyìí pé kẹ́ ẹ tó. Ẹ̀gbá rẹ̀ mú wa o. Pé kẹ́ ẹ tó padà sékòó náà lẹ́wà báyìí. Mo bólúwa dúró rẹ̀ mo wà. Ní agbègbè Òkè Àtà lọ́hùn-ún ọ̀dà kò sí wàhálà. Bàbá lọ́dún tá a wà yìí nínú ọdún tuntun 2025 yìí ẹ dákun èwo ni ká máa retí báyìí ká já gbà pé àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ ẹ ti sọ lóríṣiríṣi àti dáadáa o àti èyí tí ò dáa o ọ̀pọ̀lọpọ̀ wá sí ìmúṣẹ torí mo rántí pé lọ́dún tó lọ náà ẹ sọ pé àwọn accident ọ̀pọ̀ ní àwọn express ọ̀nà Ìbàdàn àti bẹ́ẹ̀ ló sì rí gẹ́dẹ́. Ṣùgbọ́n Ọlọ́run kò bá rán mi ní jíṣẹ́. Eléyìí ló wá mú kí a tún wá wò pé tó torí kálukú wọn ní okùngun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Àrọ̀ ìbágbọ́n wa o. Ṣùgbọ́n ìyẹn àgbà tún wá sọ pé èyí ni arọ tó bá gbọ́n èyí tí ò bá gbọ́n tó bá jó láfojúdi àrùn máa gbógun lọ wa. ogun máa gbé nípa pamọ́ra. Tó ìdí nìyí tá a fi ní bàbá kí ni ká tún máa retí. Ṣé rí ọ̀rọ̀ òmìnira Yorùbá pẹ̀lú orílẹ̀-èdè kò lórúkọ ká ń pè Nàìjíríà yìí. Ìjẹ́pá àlèrè fún lórúkọ. Àrísúnú ẹ̀ ṣe. Àrísúnú ẹ̀ ṣe. Àpẹran sọmọ lórúkọ rẹ̀ kẹ̀. Àmọ́ bàbá rẹ̀ àmọ́ ìyá rẹ̀ o. Ọmọ ìṣó máa bí. Ọmọ Yorùbá bí náà lè ń bí lọ́wọ́ yìí. Mo wí olóòtú mi jọ yàn ń ṣe 1960. Ká Nàìjíríà ń gbòmìnira. Awólọ́wọ̀ ìrókò rẹ̀ ṣó wà níbẹ̀. Kò sí. Èsì ṣan ṣáàtì sẹ́gbẹ̀ àwọn ẹ̀ ṣáàtì ṣáàṣìrú wọn kò dẹ̀ ń túbà. Tí rí nǹkan lókè ọya. Ọ̀rẹ́ ẹ̀kọ́ máa tó fojú mímú hàn. Ṣùgbọ́n arọ kó ìtò lókè ọya ẹ máa gbélé gbọ́. Arọ kó tó tò. Olódùmarè o. Ìyẹn ni pé á dàrú kó tó. Àjèjì kì í bó lílẹ̀ dulẹ̀. Ọmọ ẹrú ìbò máa ṣe bọ́ ọba. Atọ́rọ kóró kì í gbọ̀gẹ̀dẹ̀ abánigbélé kì í gbàgbọ́n. Ẹ̀rí mi rẹ̀ ayálégbé kó má lọ gbọ́n àgbọ̀n náà. Kó bá gbàgbọ́n lè ṣe òwúrẹ́ máa ká. Òun kọ́ ò ń gbà tí ìṣòwò lónìí rẹ̀ kò gbọ́dọ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ gan-an bó bá gbé bẹ́pẹ́ gan-an jù. Tí ó bá múra rárá ẹ̀nì jẹ́ pàlẹ́ǹtà sí àgbọ̀n. Ṣé ní nọ́ọ̀tì? Àrè ó ń bá rí bàkẹ́ lẹ́ Yorùbá. Ọjọ́ ń bọ̀ ọdún ń bọ̀ yẹn máa ti ṣàṣàrà bàgbó. Àlàrè máa fokọ́ lẹ́hàn. Ẹ má bínú aṣọ yẹn rí lọ́rùn mi o télọ̀ rẹ̀ rán aṣọ funfun yìí mú wọ̀ lè sí rán. Télọ̀ ni.
àwọn dà mí lò aṣọ yóò lè ń wọ̀ lẹ́sìn rán ó télọ̀ náà ni aṣọ sì láṣọ jẹ́. aṣọ raṣọ ń jẹ́ ọjàre ṣẹ́rí kọ́n bá yọ̀ǹda ẹ̀ kí Bọ́lá Tinubu ààrẹ kò bá yọ̀ǹda kó jẹ́ kó kálukú máa lọ àánú rẹ̀ ń ṣe mí o. àmọ́ ó dàbí pọ́kùnrin yóò tí ì gbọ́ gbogbo ewì tá à ń ké yìí àbí àrọwà ní ká sọ pàǹpà. ṣé Fáráò tètè gbọ́. Fáráò tètè gbọ́. ṣé mo bèbí lọ́wọ́ rẹ. kò tètè gbọ́ kò tètè gbọ́. ẹ mọ tún yan pa òun náà. ṣó gbọ́. kò gbọ́. ààrẹ ní bá ń lẹ́rú kò ní fẹ́ kẹ́rú lọ. ìbọn tí ń jẹ́mu láre yẹn kẹ́. ẹni bá ń lo ẹrú kò ní fẹ́ ẹni fẹ́ kẹ́rú lọ. káì. wọ́n mọ̀ pé wọ́n mú Yorùbá lẹ́rú wa. wọ́n tún wá lọ kó àwọn ọmọ kan wọ́n kó wọn jọ mọ̀ wí o wọ́n máa lè máa tó máa fara hàn. bẹ́ẹ̀ni. wọ́n máa lè máa fara hàn. bẹ́ẹ̀ni. ẹni pọ̀ tí kò dá wọn ò fẹ́ kí wọ́n ta ọtí lúlù kódà ń gbére ìwà lórí ọtí kó ná. tọ́. èèṣọ́ òun ló ń jẹ́ iná. Ọlọ́run pé ọ̀hún rẹ̀ ń jẹ́ o. ọ̀hún ni wọ́n ń jẹ. ọ̀hún máa tó ń wọ́n kẹ́ ẹ. ṣe rí ẹ̀kọ̀rọ̀ mi lẹ̀ o. níwájú Ọlọ́run àtèèyàn ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ṣé Yorùbá wà. Yorùbá ni. ṣé mo rí kó wà nílé ẹjọ́ ńlá kan. Káyọ̀dé Ẹgbẹ́tókun àbí kí náà ń pè. níwájú Ọlọ́run ìran mi níṣẹ́ ṣé mo rí kó wà nílé ẹjọ́ ńlá kan. ilé ẹjọ́. ìyẹn tó tóbi o. ó tóbi o. káwọn ọlọ́pàá Nàìjíríà bá mú ìyànṣọ́ máa ń dẹ ọwọ́ rẹ̀ síwájú. àwọn ìlú òyìnbó máa ń dọwọ́ rẹ̀ sẹ́yìn. báwa. òkè báyìí rẹ̀ mo rí pé wọ́n dọwọ́ rẹ̀ sí bí ìgbà wọn sí eku lórí àtẹ. àbí ẹran mú ẹran òkété kí wọ́n so kọ́. padà ẹ o jáde wọṣọ dẹ́jì náà. Ọlọ́run gbọ́n mú sọ iye gbére ní sọ́kìwá Ọlọ́run kò ràn ìdájọ́ ń bọ̀ lórí rẹ̀ o. ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ èjì náà mọ́ o. à ń wú láti ilẹ̀ báyìí. ìdájọ́ wa máa dé ọmọ rẹ̀ máa gbàdájọ́ nú rẹ̀ o. ìyàwó rẹ̀ máa gbàdájọ́ o. àwọn ìjọ ń jẹ hàn ní lọ lófo láì gbàdájọ́ o. Olúwa rè bá mi o tòró Ọlọ́run wípé ó ń jòdì jẹ̀sọ̀. Olúwa lóhun ti fẹ́ dájọ́ rẹ̀ o. etí ìbá gbọ́ olótù ahó. etí tó bá gbọ́ ahó. gbogbo ẹni Ọlọ́run kò bá rán kó bá ń jíṣẹ́ yóò máa jìyà kú. Ọlọ́run rè rán mi. ní ọ̀gá ọlọ́pàá rẹ̀ inú gbogbo bó wà báyìí ṣe gíláàsì rẹ̀ wà níbẹ̀. àwọn adáná sókè. ìyẹn ń jó hìhìhì. gbogbo ara rẹ̀. wọ́n ti ń yan bí ẹni yẹn rẹ̀ ni. Ọlọ́run gbọ́ mú wí àfi kó bá ronú pìwàdà. òun gbègbèsè kan lórí ọ̀rọ̀ Yorùbá. ó máa fẹ́ gbègbèsè ó ń gbègbèsè kan. ó tún máa fẹ́ gbègbèsè kan ó dín méjì o. ẹ̀yin ọlọ́gbọ́n àtọlóye ẹ máa dé ọ̀rọ̀ mi o. ẹ máa dé ọ̀rọ̀ mi ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè yìí. ó ń jó dìjẹ́ sọ o. iṣẹ́ òyìdì síta kó ń tọ̀ sílé o. àdàbí fẹ́ bí o. ẹ̀wí ń pé kó ronú pìwàdà o. torí èsì bàbá òkùdé sàárè. kò ní jáde mọ́. ó máa ṣọ́jọ́ máa wọ̀ tẹ́ o. wọ́n á jọ lọ ni. àfi kó ṣọ́ra o.
bẹ́ẹ̀ ni. Bàbá ẹni nígbà wọn so lọ́wọ́ lẹ́sẹ̀ bíi ká pé àbí tọ̀. ẹsẹ̀ rẹ̀ kò kan lẹ́sà ẹ̀. ẹnìkan sọ pé olórin kan ló ní ẹni tọ́lọ́pàá mú tó lóun ọ̀gbá koro wọn ọ̀gbá kọ̀rọ̀ ṣebí kó ti dé station ni. ọ̀rẹ́ jù yẹn lọ. àmọ́ bí ọlọ́pàá ẹni tó ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ àtàbẹ̀rù àtàbọ̀lẹ̀ àtàwọn àlejò etí ìbá gbọ́ ahó ọ̀gá ọlọ́pàá ọmọ Yorùbá ṣùgbọ́n kò rántí ọ̀la o. òun ó kú lórí àlééfà yẹn. àjò kì í jìn sí kó nílé má rè léṣe ńgbà ìmọ̀ pẹ́lẹ́ kò títí yẹ́mi padà wálé. kò jù bẹ́ẹ̀ lọ. mo padà wálé kẹ́ ẹ̀. kò jù bẹ́ẹ̀. nígbà mẹ́bà lé jẹ́. kò jù bá. mẹ́bọ̀nà jẹ́ kẹ́ ẹ̀. ọ̀gá ọlọ́pàá kò ṣọ́ra ẹ wò ó. ẹ bá ń sọ Bọ́lá Tinubu kó jẹ́ kí Yorùbá lọ lẹ́rọ̀ àwọn ìnílẹ̀ Yorùbá fẹ́ jà o ó dẹ̀ kejì mú wí o. báwọn tó nílẹ̀ fẹ́ jà. àwọn ìtẹ́lẹ̀dó fẹ́ jà o. wọ́n fẹ́ bínú. ẹ̀yìn ìwà níjọba Ògùn àwọn ìtẹ́lẹ̀ Ògùn ló wọ́n fẹ́ jà o. ẹ̀yin wa lọ́yọ̀ọ́ lọ́ṣùn lóǹdó lẹ́kìtì ní Kwara nílọrin àwọn ìtẹ́lẹ̀dó àwọn máa jà o. mo wí tó o bàbá má sọkún mọ́ sọ́tì rẹ o kẹ́ má bàa dìbò ẹ̀ ń bá lọ tán rẹ máa pé mo dóòdò gbúdọ̀ dẹ o. gbogbo ẹ̀yin gómìnà ìtẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ padà lẹ́yìn do eré wọn dé wa o ẹ jẹ́ kí Yorùbá lọ o kí ẹ bá lọ́wọ́ sí ìpè kó lọ àgbáyé kò kẹtàn rìn bíṣọ̀ máa kẹtàn sáré o Olúwa rán mi sí yín o ẹ jẹ́ kílẹ̀ Yorùbá máa lọ láyọ̀ àtàlàáfíà o. ìwé Àìsáyà orí 3 ẹsẹ̀ 12 àwọn èèyàn ọsí mú ìṣìnà o bẹ́ẹ̀ ṣe ń ṣe sórílẹ̀-èdè Yorùbá àwọn ìnílẹ̀ ń bínú o káwọn kan bá pé má jó lọ́mọ ń wẹ̀yìn ẹ bàbá Jẹ́mílà iṣó máa lẹ́yìn o. bẹ́ẹ̀ni bàbá ẹ sọ̀rọ̀ nípa àjálù kan. ààrẹ ó ń bá ó ti wọlé àjálù wẹ́rẹ́gẹ́rẹ́ ṣé mo pariwo òjì àmẹ́ pariwo òjì. ẹ sọ bẹ́ẹ̀ níjọ́. mo pariwo méjì máa já o. ó máa ká sọ. ó sì rí bẹ́ẹ̀. ààrẹ àjálù ló kàn báyìí o. bàbá àrélù. orílẹ̀-èdè yìí ò lè sí mi kẹ́ ẹ̀ bá jẹ́ kó kálukú lọ. ọkàrí. ọmọ ẹrú rò sì ń ṣẹlẹ̀ sí o. ó máa ṣẹlẹ̀ sọmọ bá o. ọ̀dà ìyẹn tiẹ̀ da. ó máa ṣẹlẹ̀ sọmọ olóyè ìlú o. ìyẹn da kó dọ́dọ̀ ọmọ ààrẹ. kí kìnnìún bá pa ọmọ tálíkà àwọn bá kórùn bí lọ. kó bá pọ̀ mọ́ olóṣèlú àlàáfíà máa tó lé. kó bá lọ pọ̀ mọ́ ọba à ń pè mọ́ wọ̀lú. bẹ́ẹ̀ wà. kékeré Bọ́lá Tinubu ọmọ olódòdẹ pé orílẹ̀-èdè yìí kórúkọ rẹ̀ má bàa parẹ́ láéláé ọba ìṣẹ́gun dérúfù hàn ní gbàgbé rẹ o. bẹ́ẹ̀ni. ìdẹ́sẹ̀ rúfù dẹ́gàn hàn ní gbàgbé rẹ. wọn ò ní gbàgbé ẹ̀ láéláé bẹ́ẹ̀ni. torí màmá wí tèmi o màmá wí tèmi láìpẹ́ láìyàn olótùú. bàbá. ó ti ń sùn. mi ò sùn oorun wẹ̀. olótùú. bàbá mò ń dáhùn. ìjọba máa tó dojú ìjà kọra wọn. ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ orúkọ mi tì. Olúwarè rán mi níṣẹ́ ìṣèyàn. èyí tí wọ́n ti ń jà yìí náà nǹkan díẹ̀ díẹ̀. àìrèṣọ́ sì ń ṣeré. eré ni wọ́n ń ṣe lọ́wọ́. rí erémọdé wa. ọ̀pọ̀ àná. erémọdé ránṣẹ́. eré o là ó fọ ọmọ ayò ṣe
eré o eré là ń fọmọ ayò ṣe eré náà sì ń ṣe lọ́wọ́ eré náà ń ṣe ọ̀rẹ́ tọ̀. ẹ mọ̀ pé ewúrẹ́ bá ṣèṣì wọlé aláwo ká aláwo kò bá lé jẹ́jẹ́ ṣó máa dá aláwo ní gbèsè o bá wà àjálù ń bọ̀ bàbá àrélù bàbá rẹ̀ lò á parí. àwọn ìjọba máa dojú ìjà kọra wọn kọ́ máa lura wọn. ìjọba Ògùn máa ẹwọ Ọlọ́run kò ní jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ègbére a máa gbére kẹ́ ẹ torí ẹni kò mọ̀dí mọ̀ wá á fara kó ná tá a bọ̀ o kẹ́ẹ̀ bá dẹ̀ múra bàbá Bọ́lá Tinubu àwọn ìjọba àwọn ológun àjèjì ń múra o àwọn ológun àjèjì. kẹ́ẹ̀ ní mọ ẹ̀ ní wọ́n bá ti wá o àbí. ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ orúkọ mi ti àwọn ọmọ ogun àjèjì ń bọ̀ tí wọ́n tún wọlé yàtọ̀ sáwọn ọmọ ogun Nàìjíríà. iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà àwọn eléyìí ń bọ̀ àtákù Nàìjíríà wa àríwáre ìgbàmọ̀délẹ̀ yìí ta ni mo bájà kété pé méjì á fara gúnra wo iṣọ́ ń bínú Bọ́lá Tinubu gidigidi o iṣọ́ ń bínú rẹ̀ wọ́n gbogbo Yorùbá rò kó sínú oyè ìyẹn kọ́ adẹ ràn ìyẹn kọ́ Ọlọ́run ràn kó pín náà kó pín kí lójú ilẹ̀ Yorùbá má lọ o múra Ọlọ́run ràn la ṣe o kọ̀ọ̀ràn pé máa kó Yorùbá sínú ìjọba. ìyẹn kọ́ ràn o èmi bàbá má sọ kún mọ́rọ̀ Olúwaṣọ mi bà ó mú ọmọ Abẹ́òkúta ọ́fíìsì kọ́sọ̀ ó mọ́ mọ́ Láàró ọ́fíìsì sójà ó mọ́ wá Oǹdó ìyẹn kọ́ ràn o ìyẹn kọ́ tààrà ọ̀ràn nìyẹn. n Olúwa pé òun rán ni pé kó lọ pín orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni. wọ́n ṣó ò ní fi àdéhùn wà ìyẹn Ọlọ́run ṣé ò ní gbà jẹ́ kí ìyà jẹ Yorùbá wọ́n dẹ̀ tọwọ́ pé wọ́n ní jẹ́ wọ́n dẹ̀ jẹ́ wọ́n jẹ́ kó bọ́ síbẹ̀ o ṣùgbọ́n èṣe kó máa fi wọ́n sórí òye o kó lè máa gbé kó lè máa gbà lọ síbẹ̀ lọ tú àwọn èèyàn mi lẹ̀ káàbọ̀ Ọlọ́run dẹ̀ gbópọn lórí rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ l'Afẹ́nifẹ́re ṣé mo rí pé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ láàrin àwọn bàbá Afẹ́nifẹ́re náà. àwọn bàbá arúgbó ẹ̀ àbí wọ́n ti dàgbà náà tẹ́lẹ̀. ṣé mo rí pé wọ́n ń ṣe ètò kìyàn kí wọ́n máa ń pè lálẹ́ kí wọ́n bá fẹ́ sìnkú ní ókọ̀ọ̀la. waykeeping Christian waykeeping. ṣé mo rí pé wọ́n ń ṣe ayẹyẹ o ìbọn tí ń ṣàyẹyẹ yìí ni mo rí ṣé mo Ọlọ́run tẹ́lẹ̀ rí mo fẹ́ ọlá àti wáyé àti rọrùn mi ṣẹlẹ̀ rí ṣé mo rí pé ìjà lọ bò wọ́n. ìjà lọ. ìjà lọ. èrùn ní jẹ́. èrùn ọ̀rọ̀ ṣé ò bọ̀ wọ́n bígbà yẹn bá bo ọmọ adìyẹ. ìṣẹ̀lẹ̀ ńlá ń bọ̀ kẹ́ bá lọ kúrò kẹjẹ kí Yorùbá lọ mi Ọlọ́run kéde kí ìjà lọ́lẹ̀ wà mí náà ti ń ṣe wékìfìn Olúwa kí n má wò ṣé mo rí pé ìjà lọ́lẹ̀ bọ̀ àwọn ìwà ìléwé kùtì mu owó adèrè yóò dèrè ni owó adìkọ́lẹ́ kálukú mọ́ sá Afẹ́nifẹ́re ẹ̀yin ìwà ìléwé mímọ̀ yín o Olúwa kẹ́pẹ́ kẹ́ jẹ́ kí Yorùbá má lọ ẹnìkan máa dà Ọlọ́run ṣe àgbàlagbà rẹ yín ẹnìkan máa sùn láìpẹ́ yìí o kó bá sùn ẹ̀yìn ikú ẹ̀ dáràn o olóòtú ògbọ́n mú. mò ń gbọ́ yín bàbá ọ bá sùn àbí. ẹnìkan máa sùn o. nínú wọn. ọ̀rẹ́ ó máa dágbére ayé kó dìgbò ṣe é pẹ́ mọ́. kó bá dẹ̀ ẹwẹ́ múra kó má kú. ṣé bá gbà àlagbà nígbà yìí sọmọ kékeré. torí wọn máa gbẹ̀yìn rẹ̀ nẹ́gbẹ́ wọn kò ní rọrùn o. ìṣẹ́gbẹ́ wọn níwúlò kan tẹ́lẹ̀.
wọn olúwa rán mi èmi sẹ́mẹ̀kú mọ̀ wọn ẹgbẹ́ wọn ò láǹfààní kan fún Yorùbá. mẹ́mọ̀ ju ṣọ́ọ̀ṣì lọ mẹ́mọ̀ bíbélì mọ̀mọ́ kí ìjọba ọ̀run bàbá kí n má kùnà rẹ̀ ó ti tó mi olóòtú ọlágbára. ẹ̀là múra mò ń sọ kí orílẹ̀-èdè pín kíákíá kíákíá ní kíákíá. ní kíákíá. Bàbá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni ká tó bẹ̀rẹ̀ ní ẹnu àwọn ọ̀ràn tẹ́ ẹ sọ pé ẹ sọ̀rọ̀ nípa òjò. ààrẹ lọ́dún yìí ń bọ̀ Ọdún tí ń bọ̀ kọ́ àbọ̀dún tá a wà yìí. Tá a ti wà ní ọdún ọdún. kẹẹ̀ẹ́dọ́gbọ̀n yìí Bẹ́ẹ̀ ni. a kò sòlúwẹ̀rí kò sòlúwẹ̀rí ẹ̀mọ́ ọlọ́run dẹ̀ ń ra bàbà lójú ibú omi kí lè kí kò wọnú mi Ó sùn wà. ẹ̀mí yìí ń ra bàbà lójú omi kí lè kí kò wọnú mi kó wò bóyá omi máa gbé lọ Àbí ògbé lọ. olúwẹ̀rí máa bínú bàbá òjò omi máa pọ̀ lọ́dún yìí Yóò. ó máa pọ̀ gbogbo ẹ̀yìn kọ́lé sẹ́sẹ̀ kúkú odò àtẹ̀yìn fowó èrú kọ́lé òjò máa rọ̀ lọ́dún yìí ń bọ̀ yìí ṣe gbàyẹ retí rẹ o olóòtú ògbà mi mọ́ Ìgbà tí wọn ò retí ẹ̀ ní òde. ó ṣọpọ̀ gélété o mo máa rọ̀ mo máa rọ̀ kó máa dalẹ̀ látọjú sọmọ báyìí olóòtú ààrẹ ọlọ́run aṣọ wa o. Àmín àmín àmín. Ọ̀dà bàbá àwọn ọba ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ wọn bí tó gbé dé dúró yìí tó jẹ́ pé àbá ṣe léyìí wọn tẹ̀ wá fọwọ́ lẹ́rán kọ́. ààrẹ N ò tiẹ̀ ṣe bí pé wọ́n rí wa. mẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ nípa ọba mọ́ ọba ilẹ̀ Yorùbá mọ́ olóòtú Bàbá mẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ nípa ìjọba Yorùbá àwọn ọba. àwọn ọba ilẹ̀ Yorùbá mọ́ kọ́ọ̀n náà máa wọlé ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn pọ̀ ọba bá lórí Ohun gbogbo. ó bá lórí ọkọ ó bá lórí àdá Tọ́ àwọn máa ń sọ pé ọba ba lórí ohun gbogbo. ṣọ́ọ̀bà dẹ̀ bá lè bá ń bo ààrẹ ọba ò rí nǹkan kan ba alé mọ́ báyìí. ẹ̀jẹ̀ tú bàbá tọ́nà Abẹ́òkúta ṣe o àdúpẹ́ àwọn bá yẹ ṣe o Dàpọ̀ Abíọ́dún o bàbá ṣe kó dá rọ́nà Ìjẹ̀bú o bàbá ṣe o bàbá ṣe kó dá o ọ̀rọ̀ yẹn ò kó èyí dá o mo ojú mi rí kí n tó dé Ẹ̀gbá kàbárìn gèrè díẹ̀ òtẹ́ ti dá dé tóògèètì láti tóògèètì yẹn Dàpọ̀ Abíọ́dún bàbá Ọbásanjọ́ kọ̀ọ̀kan àwọn ọmọ àwọn ti kúrò lórí oyè. ọ̀rẹ́ Ọjọ́ wọn ti tí ò bá kàn wọ́n akànjọ́ ọ̀la wọn ń bá èrò kọ́lẹ̀ kò ní parẹ́ Bẹ́ẹ̀ni. ṣé bá ṣì ń kàtọ́ Hẹ́rọ́dù Bẹ́ẹ̀ni. à ń kàn tí à ń kàtí ànábì Muhammad à ń kàn tí ànábì Ìsá à ń kàn tí Èṣù à ń kàn tí Ṣàngó Bẹ́ẹ̀ni. rí ẹsẹ̀ ní kò ní kú ẹsẹ̀ ní kò bàbá rẹ̀ kò ní dìgbòrò ẹ̀bà àṣekọ̀nà Abẹ́òkúta láti Abẹ́òkúta kò dá gbọ̀n lóṣogúnlẹ̀ o ṣe bá ń dìrí wa o. wọ́n ṣe. òjò ń bọ̀. Òjò ń bọ̀. Fún àwọn ajìjàgbara ilẹ̀ Yorùbá lámọ̀ràn bàbá. ṣé máa kí wọn
ṣé máa káwọn ajìjàgbara ẹ̀wòṣẹ́ rẹ ní bá ti lòdì sílẹ̀ òmìnira Yorùbá níṣẹ́jú kan ó máa ṣẹ̀sìn rẹ̀. mo wí níjọ́ kan kí wòlíì kan bú Mósè Orímọ́ládé kó pó yàrá ṣé ò ṣe kínní kan orí kò rí tara rẹ̀ má ọ̀gbẹ́ni ti ṣọ̀rọ̀ sọ. ó ti sọ kí Séráfù bá mí kanlẹ̀ ń hàn dẹ̀ mí kanlẹ̀ ẹ̀ máa tó rẹ̀sìn hàn ní kí n dárúkọ kó bá yí padà hàn ní kí n dárúkọ ẹ̀ hàn ní kí n má dárúkọ ẹ̀ ń bá dárúkọ ẹ̀ pé lágbájá báyìí ó fẹ̀nu kọ ṣùgbọ́n ó lè má la tọrọ àánú olùwà rẹ̀ pé mi gbọ́dọ̀ dárúkọ ẹ̀ à ń ṣòun sọ̀rọ̀ sí Mósè Orímọ́lá Ajagunmọ̀ Kábì. òun gan iṣẹ́ ọ̀wá tó bá gbọ́ ètò iṣẹ́ ọ̀wá ní mọ̀ pé òun lòun ń sọ̀rọ̀. Ọlọ́run ò ní jẹ́ kó mọ̀ pé òun kẹ torí ìdájọ́ yìí ń bọ̀ lórí ẹ̀. kó lè bá a jìyà ẹ̀ lójú páálí. Olúwa rẹ̀ pé kí n máa sọ orúkọ kí n máa dárúkọ ẹ̀ máa dárúkọ rẹ̀. ọ̀parí. ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo iná rẹ̀ yín yẹn ti sọ̀rọ̀ ayé ní nǹkan mi Sunday ń sọ̀rọ̀ sí àti ìránṣẹ́ Ọlọ́run ní mùsùlùmí àti ìránṣẹ́ Ọlọ́run ní kìrìsìtẹ́nì ẹ̀yin ọmọ sí ẹ̀ tẹ́ mọ nǹkan tó ń pè lágbà mọ́ ẹ̀ mọjọ́ orí mọ́. kò sí o. ẹ ti gbàgbé oko tó pẹ́ ẹ̀pọ̀n tẹ́pọ̀n àwọ̀ rẹ̀ máa ń yí jura wọn lọ. bẹ́ẹ̀ ni kò yé wọn ni. ẹ̀yin ọ̀dọ́ sí nínú iṣẹ́ wòlíì iṣẹ́ àfà iṣẹ́ babaláwo iṣẹ́ ètò ìbílẹ̀ dẹ́rù fi jù mí lọ́ọ́ ṣe é rà lọ́jà. kò yé wọn ni. ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin alárìnká àti alákọ̀wé. kò yé wọn. alárìnká ń rọga alákọ̀wé kẹ àtòjúlé mọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ dùn pẹ̀lẹ́ ní dókò sọ́fíìsì. ó jura wọn. jura wọn rà. ẹ̀yin ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run kíkan Christian pẹ̀lú Bíbélì pẹ̀lú Kúránì mímọ́ o. kò yé wa o. kíkan mùsùlùmí pẹ̀lú Bíbélì ìyẹn rán ẹ̀ràn tọ́kẹ́. àmọ́ ẹ̀jọ́ lórí ètò yìí ẹ̀yin bá gbọ́ ẹ̀jọ́ níbi sọ̀rọ̀ apá àdìwà. kí wọ́n dárúkọ àdìwà. ṣé wọ́n ní mọ́tò wọn wọ̀ lọ ọbẹ̀ náà. lárí. àbọ̀ ti kọrú àwọn èèyàn yìí lọ ọbẹ̀. wípé àwọn eléyìí ní dandan kọ́ débẹ̀ o. Jésù yìí kò sẹ́ni mímọ́. ṣé ìwọ ìpẹ́ nìkan ń lọ náà ṣé ìwọ mọ́. kẹ́dẹ̀ ń fẹjú mọ́ òun ẹ kò rí òfin àtọwọ́dọ́wọ́ yẹn tẹ̀ ń kárẹ̀ kàkà mọ́. mò ń kọjá bọ̀ láàárọ̀ Monday àárọ̀ ìrẹ̀mọ kúrò lẹ́kọ̀ọ́ Olótù. ṣé mo wo ṣọ́ọ̀ṣì láàárọ̀ Monday kó kún síbáṣíbá. ẹ ń gbàdúrà ni. irú àdúrà ìṣe ń gbà kẹ́ ẹ lọ bí iṣẹ́. àdúrà àbùkù. kẹ́ ẹ ò ṣiṣẹ́. Bíbélì náà pé ẹgbẹ́ ní kò bá ṣiṣẹ́ kó má ṣe jẹun. àdúrà àbùkù ni wọ́n gbà. If my pastor bless you, you go bless. ẹ ronú ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ṣé èèyàn lè la jókòó bẹ́ẹ̀ nílùú òyìnbó láàárọ̀ kùtùkùtù Monday. ẹ ń gbà tó mọ̀ pé wọ́n dájọ́ lé àwọn tó mọ̀ pé ó ti lọ lóyìnbó ò ní jẹ́ gbádùn yẹn ò ní lè jókòó. inú òtútù burúkú la máa jí lọ. kí n wá ẹnìkan kí n wá mo yá ìró máa pa mí kí n wá nú òtútù. lọ́mọ ẹ̀kọ́ ló wà kó ìkẹ́ ẹ̀kú iṣẹ́ ẹ̀kú farada o yèyé dára. ológun lolúwa ẹ̀kọ́ ètò. ẹ máa ṣiṣẹ́ yín ṣó ẹ máa ṣe ń ṣó èrò mi eré Oòduà ń bọ̀ kọ̀ọ̀kan láti sán Akànbí Ọlọ́ba ẹ máa ṣiṣẹ́ yín o. Ọlọ́run kò ní jẹ́ kẹ́ wá tútù kùtù o. ẹni tú ejò kò ní bú sí ẹni tútọ́ sí yín lójú o. àṣẹ o. kólúkálùkù gbé tó bá gbé dání kí oní Bíbélì gbé Bíbélì rẹ̀ dání kó fi Kùránì lẹ̀.
kólíkúra ní pé tirẹ̀ dànù kó fi bíbélì lẹ̀ kọ́lọ́pọ́n fá kó dá tiẹ̀ lọ́wọ́ kó mú tiẹ̀ kó máa pọ́n fá ẹ̀. àbí. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ti dàpọ̀ mọ́ra wọn. babaláwo ọ̀tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. bẹ́ẹ̀ni. oníṣègùn ọ̀tọ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lẹ́ẹ̀ṣẹ̀ yẹn àwọn kan yìí wọn kò nínú iye mi bá láyé àwọn ṣé àwọn kan wà lọ́tọ̀ ẹ̀yin máa ń bá wọn gbẹ́ bọ̀. àwọn yìí ṣoògùn ọ̀tọ̀ ṣán dá dúró. àwọn agbẹ́bọ̀ dá dúró. kíde kẹ́ ẹ̀ fọ́ gbogbo ẹ̀ lójú mọ́ra wọn báyìí. àtijẹ náà ni. àtijẹ ní bá. ṣóòsù mi. eégún bá gùnù kójà. inú àwo kan náà ẹ̀jẹ̀ á yẹra wá wò owó yẹn ń fún yín nílé àjèjì rẹ̀ ń dá yín láàmú. òun ni kò sí nǹkan mi. owó yẹn ń gbà ẹ fẹ́ talẹ̀ Yorùbá ń rè ń ṣe gbogbo yín. àtẹni tú bíbélì tó fi bíbélì lẹ́yìn látú Kùránì àtẹni tó fi Kùránì lẹ̀ tó yìn látú bíbélì owó yẹn gbà rẹ̀ fẹ́ paná. ṣé ẹ̀yin lè paná kan náà. òye o. olóòtú. bàbá. ṣé èèyàn kan wà ní máa paná oníṣẹ̀ṣe. níbo ọwọ́ wọn ọ̀wọ́. ṣé ẹnìkan wà ní máa paná Mọ̀mọ́dù. níbo ni. ṣé ẹnìkan máa wà ní máa paná yìí Jésù. níbo ni wọn ọwọ́ ẹnikẹ́ni ọ̀ka. bọ́n rán yín ṣẹ́jú bẹ́ẹ̀ lọ. ẹ bá ń kìlọ̀ Mufti wo Olúwa ló rán mi sí o. Mufutawu. Mufuti. Mufuti. mo mọ̀ bóyá Mufutawu ni o. Mufuti wo. àtolúwo. Olúwa lòun ń bọ̀ wá. Ọlọ́run pé òun ń bọ̀ ìgbà yẹn Abraham kò tètè bímọ. kó kọ̀ kí kò bímọ. ṣọlọ́run rè pé kó má bímọ. Ọlọ́run kọ́. ṣọlọ́run mọ̀nà káyì. bẹ́ẹ̀ni. nígbò ya àánú Abraham ṣọlọ́run. ó rìn sí bí ìyẹn kó rìn sí. wọ́n ní kó lọ pẹran kó pẹ́yẹ. Abraham tún lọ mú kù ìyẹn rè ń ṣe yín o gbẹ̀ẹ́ bá ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì kẹ́ ṣọpẹ́ mọ́ṣáláṣí ẹ̀ tún máa lọ bèrè bí wọ́n ń gbèsè. kíkan pẹ̀lú wọn bá ń gbèsè. wọn pé kò bóyin wọ̀ ọjọ́ ń bọ̀ kí wọ́n bá sọ̀rọ̀ lé lórí. ìyẹn lórí ọ̀rọ̀ àlèmúfítì àti olúwo. ọjọ́ ń bọ̀ olúwa pé àtẹ̀yìn ń tẹ̀lé wọn ẹ máa ń múra ìdájọ́ àwọn onílẹ̀ ń bọ̀ ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá. bí kan máa múra lẹ̀. Ọlọ́run ṣé bá Ọlọ́run ń bẹ́ṣù sọ̀rọ̀ àbí kò ń bẹ́ṣù sọ̀rọ̀. dáadáa. jẹ́jẹ́ Ọlọ́run jókòó lórí látọ̀parọ̀ ìlọ́lọ́kan yéésù níbi tó ń lọ àrẹ ìrìnsókè ìrìnsódòrò òun wà ṣó kíyèsí Jóòbù. ìránṣẹ́ mi Jóòbù dẹ̀bẹ̀ yí ìránṣẹ́ rẹ̀ sí ẹni kò rí ìdánwò kò ń gbèrè ẹ̀jẹ̀ kí wọ́n kẹ́gbà pàun kẹ́rẹ́bọ bàbá Adébóyè ní kòbókò kí sójà nà kòbókò méjì tí kò bá nípànà bímọ Jésù. tó ọ̀dà bàbá ẹ kú ohùn láti àtàtàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé ẹ kú àdótì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ń bẹ lórí ojú ìwòran yín ẹ máa wò ó kẹ́ ẹ máa pè wọ́n kí wọ́n sì máa gbàdúrà fún yín fún ọdún tuntun ẹ pè wọ́n fún àdúrà àti ìtọ́ni bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò ọdún 2025 láṣẹ Èdùmàrè yóò sàn wá títí ìgbà míì tẹ́ tó máa bá wa pàdé tó ó dàbọ̀.